ti ṣe sílẹ̀ tí a kò máa gbé lórí àríyá ó ti yá lẹ́yìn ìjàmbá ti ní ọkọ̀ òkè kò sí bàbá àlejò abáyọ̀ ti ṣe àti ọ̀rọ̀ àti ìkọ̀wé àti ọ̀rọ̀ àti ìkọ̀ ọjọ́ mìíràn ọjọ́ ní ìjàmbá fẹ́ fi ọkọ̀ òkè yìí lọ. Gbogbo àwọn ìrètí aṣọ àdìrẹ tí a bá ní nílé a lè fi ṣe kí a fi ṣe ọkọ̀ àdúrà láti máa lò. Bàbá àwọn tó lọ sí ṣọ́ọ̀ṣì àbáwọn tó lọ sí kíkì wọ́n lè dé àwọn nǹkan tí a lè fi aṣọ àdìrẹ dárára nìyí. A tún ti ṣe báyìí, a tún ṣe oríṣiríṣi nǹkan. A lè fi aṣọ àdìrẹ, a lè fi ṣe dúbẹ̀ tí a bá tí a máa lò ní àwọn hòtẹ́ẹ̀ wa àti ní ilé wa pàápàá jùlọ àwa tí òtútù ò bá bá lára a lè fi ṣe àwọn dúbẹ̀ tí a lè fi aṣọ bẹ́ẹ̀ni àti kọ́tẹ̀n àti oríṣiríṣi à ń fi aṣọ àdìrẹ, a lè fi ṣe báàgì, a lè fi ṣe àwọn nǹkan tá a lè rà nígbà tábà ní òde tábà ní pàtó nǹkan tá a lè fi aṣọ àdìrẹ dá lára. Ẹ máa lọ sí bank. Àwọn wíẹ̀. Ẹ wo àwọn aṣọ báyìí top and trouser wo lélẹ̀ báyìí short and trouser àti top and short òtún báyìí wọ́n lọ a lè wọ́n lọ sí tó bá wù a lè fi ṣiṣẹ́ ilé nínú ilé ẹ wò àwọn báyìí School bag. àwọn tó bá yẹ ilé báàgì kéékèèké tí wọ́n lè kó lọ sí ilé ìwé ìlú àwọn báàgì Travel bag. àti àti àtìlẹ́yà handbag lélẹ̀.